Ọlọ́run mi ìbà rẹ o, Ọlọ́run mi ìbà rẹ. Ọlọ́run mi ìbà rẹ o, Ọlọ́run mi ìbà rẹ. Ọba tó lè pa tẹ́nìkan ò lè jí, Ọlọ́run mi ìbà rẹ. Tótó 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 Olódùmarè. Ọba tí kọ́ ń bẹ kí gbogbo ayé tó máa bẹ. Ọ̀wàwà tí ń bẹ tí ó tó wà bẹ́ẹ̀ nìkan ò bá sí láyé mọ́. Mo ṣe kábíyèsí f'Édùmàrè. Apá ńlá tó solé ayé ró, Ọlọ́run àjọbọ, atóbọ bí orí, Aláàfin ọ̀run. Ọba tó dá wá sílé ayé, ọba tí kọ́ ń bẹ ká tó máa bẹ, ọba tí ó máa wà bẹ́ẹ̀ nìkan kan ò bá sí láyé mọ́. Ìbàlọ́ kábíyèsí tí ń jólùgbàlà. Tó mo kí gbogbo wa pé a kú dédé àkókò yìí jákèjádò àgbáyé níbi tẹ́ ti láorí ọ̀fẹ́ láti máa wò mí, èmi ọmọ yín ọ̀rẹ́ yín Òkunlọ́lá Àmọ̀ó. Ọmọ orí là á pàtẹ aṣọ ọrùn là á pàtẹ ẹ̀lẹ̀kẹ̀, bèbè ìdí ni wọ́n pàtẹ ọmọ nílé bàbá mi tó bí mi lọ́mọ. Láti iléeṣẹ́ Ìkòkò Àṣà TV náà ni o. Mo gbàdúrà pójú tẹ́ fi ń wò wá ò ní fọ́. Owó tẹ́ ń ná tẹ́ fi ń subscribe, tẹ́ fi ń wúra data, tẹ́ fi ń wò wá, tẹ́ fi ń share fáwọn olólùfẹ́ gbogbo. Lágbára lọ́wọ́ Olódùmarè, ẹnìkan ìrípa ọgbẹ́ àná lára omi, iná ò ní tó wó yín láṣẹ Olódùmarè. Ètò òwe lẹ́ṣin ọ̀rọ̀ náà ló tún ń gorí afẹ́fẹ́ báyìí o. Òwe Yorùbá wo la fẹ́ yẹ̀wò lónìí? Òwe Yorùbá náà ló lọ báyìí pé bí wọ́n bá rán ni níṣẹ́ ẹrú, ìparí rẹ̀ ni pé àfitọmọjẹ. Irú iṣẹ́ wo niṣẹ́ ẹrú? Ọ̀nà wo là á gbà fiṣẹ́ ọmọ jẹ́? Gbogbo wa náà la mọ ẹrú nílẹ̀ Yorùbá. Ẹrú òun lẹni tí kò ní òmìnira. Ìyẹn ni ẹni tí a mú tàbí a rà tó wà lákàtà ẹni tó ń ṣiṣẹ́ sinmi títí dọjọ́ ọkú. Tí wọ́n bá sọ pé wọ́n rán èèyàn níṣẹ́ ẹrú, ìyẹn ni pé ká fi iṣẹ́ tó le, iṣẹ́ àbùkù, iṣẹ́ èébú, iṣẹ́ èpè ká fi rán ẹnìkan sí alágbára tàbí èèyàn ńlá kan láàrin ìlú. Bí àpẹẹrẹ tí ọba ìlú bá rán akọ́dà wípé ẹ lọ sọ́dọ̀ ọba lógun, ẹ pé mo ní kọ́ máa bá yín bọ̀, tàbí kábíyèsí wípé ọyá ẹ lọ sílé balógun, bó ṣe wíwọ́ bó ṣe dídè ẹ máa gbé bọ̀ wá sáàfin. Tírú ẹni bẹ́ẹ̀ bá dé ọ̀dọ̀ balógun tó yíra tó kí balógun, tó bá jẹ́ ẹrú, iṣẹ́ ẹrú ló fẹ́ jẹ́ ní ẹ fi rán. Tó bá fẹ́ fi iṣẹ́ ẹrú jẹ́, òun náà sọ pé kábíyèsí ní ká máa gbé yín bọ̀ wá sáàfin tìpátìkúùkù. Ọ̀pá àṣẹ rèé. Ó lè mú kírú ẹni bẹ́ẹ̀ ó dòkú, ó lè mú kán náà ẹni bẹ́ẹ̀ lóògùn. Ṣùgbọ́n tó bá fẹ́ fi iṣẹ́ ọmọ jẹ́, ohun tí ó sọ náà ni pé kára ó lé bàbá, àfiyèsí ní kẹ́ ẹ yọjú sáwọn láàfin. Tó bá ṣeé ṣe, wọ́n ní ká jọ máa bọ̀ wá sáàfin. Ẹ gbọ́ ọ̀nà méjèèjì tí mo gbàgbé ìdáhùn kalẹ̀. Tí ẹni tí kábíyèsí rán yàn sí tóun bá fèsì tó ní ẹ sọ fún kábíyèsí pé fúnra rẹ̀ ní kó wá wọ́ mi níhìn, n ò níbì kan lọ. Tẹ́ni náà dáàfin tó ní kábíyèsí ajíṣẹ́ fún balógun. Balógun sì ní tẹ́ ẹ bá tó bẹ́ẹ̀ kẹ́ ẹ wá bóun láàfin òun, kẹ́ ẹ wá bóun nínú kọ̀bí òun ò níbì kan rè. Wọ́n rán níṣẹ́ ẹrú, ọ̀fẹ́ ẹrú jẹnu. Ṣùgbọ́n tí ẹmẹsẹ̀ tàbí ẹmẹ̀wà tàbí akọ́dà ọba bá padà dé tó ní kábíyèsí o, adélé balógun àfiṣẹ́ yín jẹ́, ṣùgbọ́n wọ́n lọ́wọ́ àwọn dídí ẹ̀ báyìí pé táwọn bá ṣe táwọn ń ṣe tán àwọn kàn yín là. Wọ́n rán níṣẹ́ ẹrú, ó fi tọmọ jẹ. Torí tí ò bá fi tọmọ jẹ, tó sọ ọ̀rọ̀ àlùfàǹṣá bí balógun ti sọ fún kábíyèsí, ó lè mú ká gborí lọ́dún ẹ̀ láàfin. Tó bá sì lóhùn ó jíṣẹ́ akọ bí kábíyèsí ti rán fún balógun, ó lè mú kó dẹni àgbégbìn. Gbogbo orú iṣẹ́ yòówù tí wọ́n bá fi rán wa náà, ẹ jẹ́ á máa rò ó kó tó dìpa àjíṣẹ́. Tí wọ́n bá rán wa níṣẹ́ ẹrú, ẹ jẹ́ á gbìyànjú ká fi tọmọ jẹ, kí ìlú ọmọ bá dàrú, kí inú ilé ọmọ bá dàrú, kíbi iṣẹ́ ó lè bá tò, kó lè tùbà, kó lè túṣẹ́. Ìyẹn ló jẹ́ Yorùbá máa pòwe pé bí wọ́n bá rán ni níṣẹ́ ẹrú, àfitọmọjẹ. Tó ibi ìlòkulọ̀ láàmọ̀ owó gbèsè rí wálé kí n má bàa jẹ́kọ́ tó léegun.
èmi ó ṣetán wọ́n mọ gbàlú mi lọ níbi wọ́n gbé bí mi lọ́mọ. ìyẹ̀rú ọ̀kẹ́ ni mí lé bàbá mi o, ọmọ aríjà sòrò ọlálọ́mí ọmọ abísùjú ọkọ̀ ìjàkadì kátàkìtì lóru ń tọ̀fà. Òkunlọ́lá àmọ̀wò ń lọ lónìí ń padà ńjọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ Olúwa. èmi a máa pẹ́ mọ́lẹ̀ oṣù sí àfẹni tí ò ní bá láyé. ìpàdé èmi àti yín lọ́jọ́ mẹ́jọ lórí ètò òwe lẹ́ṣin ọ̀rọ̀ láti iléeṣẹ́ Ìkòkò Àṣà TV. ó di wọ̀ bí ọjọ́rọ̀, ó dìgbà.